ẹ̀dá bá mọ nírò ó yẹ kó dúpẹ́ toró lé ńlá ni dídá sí gbogbo wa ọba Abdulfatai Akorede Àkámọ́ olúlá tìlú Ìtorí pẹ̀lú olórí Báràká Ọlábísí Àkámọ́ ẹ mọ̀ pé mo bá baba lóyè mo sì pé baba ló kọ òun kọ́ la fi kọba aládé òun kọ́ la fi péjòyè bàbá mi kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ ó wá dókínní mọ́ yín lọ́wọ́ bàbá wọ́n ní kí wọ́n kí àbúrò àwọn àtàtà wọ́n lọ́mọ ìyá dùn ún ní aláàjà Isi Alásàbí ọmọ rẹ ni wọ́n ní kìyìn torí bọ́mọ ẹni bá dá a káwí àlè fi ṣáyà aláàjà Isi onírànlẹ̀ èèyàn ẹkú ọdún òní orí òní ṣe láṣẹmọ fún yín wọ́n lọ́jọ́ bíi tòní tó túbọ̀ ẹ̀ ńláyé kẹ́ ẹ̀ mọ́ ẹjọ́ kẹ́ ẹ̀ mọ́ ẹyọ̀ náà ni torí orí ọ̀fẹ́ ńlá lèyí jẹ́ tẹ́ ẹ tún rí gbà lọ́dọ̀ àláùrà aláàjà Isi Alásàbí mọ́ gbóhùn ẹnu mi aláàjì Ọládipúpọ̀ Sùláìmọ̀ ọmọ Ìkòròdú ọ̀gá ó ní kí wọ́n á kíyà àyàwó òun gidi ni aláàjà Isi ó lẹ́ẹ̀ní kánjú kú ẹ̀ní mọ́jọ́ lọ́jọ́ lọ tó fi dórí olólùfẹ́ rẹ̀ aláàjà Kàfáyá tí sọmọ yín ó kí yín kú ọdún ó lẹ́ẹ̀ní ọdún èyí ṣàṣemọ́ ọdọọdún ní sákóorúwé ọdọọdún lẹ́rù àwà ọdọọdún lẹ́ẹ̀mọ́ bí ọ̀bẹ ní bẹ́sọ àtẹ̀fẹ́lẹsẹ̀ yín ọ̀tẹ̀nà aláàjà tó rẹ mẹ́gà tó bọ̀ ọ̀gárà fákọ̀ jábọ́ sọ̀kò pé alájà ní gbogbo ayé wa ń pariwo aláàjà Isi Alásàbí gbogbo ètò orí òní ràdànù láéláé ẹni bá bọ́ ṣàṣẹ ẹ̀gan yóò soríire aláàjà Isi Alásàbí màmá Ràṣídì ìyá Kàfáyá owó Olódùmarè ọba ló gbé ọ̀gá òní ń jábọ́ láéláé mọ́ bọ́ ṣàṣẹ ìyá àríléwánu ọmọgbọ́lá Àyìndé ilé bílíọ̀nù títún kọ hip-hop ni yeye Zainab òní fọwọ́ rẹ gbé wọn sí ó ti ṣòwò kalẹ̀ kó orírìn jẹ́ ti lókù ìyá ọlọ́jọ́ bí òní girama Òkìkí Ọlá Àṣàbí girama Adénú Ọlá Àlàbí Àńjọlá Ànábì Àbákẹ́rẹ́ ń kọ́ ṣé ń bẹ lálàáfíà ara ọmọ oṣù kan náà pẹ̀lú girama kúkú ni gbogbo wọn ò ní yànkú láéláé wọn ó soríire wọn kí ọkọ ọdún aláàjà Isi Alásàbí ọmọ ìyá wa aláàjà ní Mọ́tàláyà Àdùfẹ́ ọmọ ẹ máa gbádùn lábẹ́ Olúmọ lábẹ́ Òkúta lẹ́gbàá Aláké aláàjà Isi Alásàbí jẹ́ wọn á kí ọ sórígun mẹ́rẹ̀ẹ̀rin tó ti jáde wá gan-an ìwọ lọmọ ìjàyè Kúrúnmí Àjàdí Ìgò Kúrúnmí tí kú mọ lóoru ọmọ òfúniládì ẹsìn tí gbòdìdì ẹran lọ́wọ́ ẹni ìwọ lọmọ àrẹ ń pè ọ́ òǹdífá bífá bá fọre bí ó sì fọre ń kọ́ ìwọ lọmọ pínre láàre ìkan ò gbọ́dọ̀ jùkàn bíkan bá jùkàn bíkan bá jùkàn ogun ní dá sílẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ bàbá kì í títí orin la fi kọ́ la fi pé. Ìjàyè o ibi ọlá gbé tiwa o Ìjàyè o ibi owó gbé tiwa o àtọmọkùnrin àtọmọbìnrin a ó sì lọ wọn jàyè ilé fún mi Àjàdí Ìgò Ìjàyè o ibi owó gbé tiwa. ìwọ tún lọmọ Olúmẹ̀sì máa lànà ọ̀lànà títí ọ̀lànà déjẹ̀bú òde ìwọ lọmọ Aké máa jógbèjì máa jógbẹrú má máa jógbẹ̀kọ ẹrú ní í sin ní ẹ̀kọ́ kì í sìn ìwọ tún lọmọ Ìgbórè àṣà ó yá o aláàjà Isi Alásàbí jẹ́ ń tún wá kí ọ síwájú díẹ̀ sí ìwọ lọmọ Ẹ̀gbá Aláké Ẹ̀gbá Mọ́nísàbí agbòǹgbò àkàlà Alákéjọ bí ọmọ asẹ́ tí ń mú kíkan ìwọ lọmọ atẹ́wọ́ gboyè ọmọ afírọ̀ gboyè àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ́wá ní bàbá yìí fi gboyè nílé Òwu Lákéjọ bí ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo ní kẹ́ ẹ wá fòrò yín ẹ̀mí lé yín jẹ́ ọjọ́ sí ẹni gun yẹn funfun lẹ́lẹ́ kí irun kankan mi nìjọ mo ṣe bẹ́ẹ̀ tán ní ẹ̀yìn jẹ́ ọjọ́ sí pẹlẹbẹ gbẹlẹgbẹlẹ mi lọ́wọ́ èmi ọmọ pé wọmúwọmú lóró òkè o àṣeyìn muyinmuyinmuyinmu lóró òfì nílé bàbá tó bí ọlọ́mọ mi bọ́ba márùn ní Bẹ̀lẹ́gbà Aláké gbogbo wọn ni wọ́n ń dádé Olúbàrà ọba ni Àgùrá ọba ni Ọ̀sìnlẹ̀ ọba ni Olówó Òdúró ọba ni Aláké tẹ̀gbá ń kọ́ olórí gbogbo wọn ní ṣeṣe bàbá ń bẹ lálàáfíà ara Ẹ̀gbá Mọ́nísàbí ọmọ agbòǹgbò àkàlà aláàjà Isi Alásàbí bí n bá ní wọn kí ọ̀hún òwúlẹ̀ sọ lẹ́nu ni ó ti sọdún èyí náà orí òní ṣe láṣemọ fún ọ ọba aláàjì Abdulfatai Akorede Àkámọ́ pẹ̀lú olórí Báràká olúńlá tìlú Ìtorí lónìí òní fọdún èyí ṣàṣemọ ọ̀sẹ̀. mo ti ṣọdún yìí o wá tún ṣe mí sí Alásàbí o kó ọjọ́.